Àtúkù dédé àsìkò yìí lórí ìkànnì àrólé bàbá 1010 TV la wà ní ìlú Òṣogbo. Ibẹ̀ la wà báyìí tá a ti fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ìyá alájẹ́ ní ìdí ọjà wọn. Ibẹ̀ la wà. Ẹ káàsán o ìyá wa. Ẹ káàsán. Ẹ bá a dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Ìyáàfin Adérọ̀gbà Ìyábọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ohùn sókè. Orúkọ mi ni Ìyáàfin Adérọ̀gbà Ìyábọ̀. Ẹ ṣé, láti ìlú wo ni ẹ ti ń bá wa sọ̀rọ̀ báyìí? Láti ìlú Òṣogbo. Ìlú Òṣogbo. Nínú ọjà wo ni? Nínú ọjà Ṣáṣá ní Òkè Baálẹ̀. Ní ọjà Ṣáṣá ní Òkè Baálẹ̀ nílùú Òṣogbo la wà báyìí. Ìkànnì àrólé bàbá 1010 TV News òun ló wà pẹ̀lú yín tí a fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nípa àwọn ọjà tí ẹ̀ ń tà yìí, àwọn oúnjẹ, ìrẹsì àti oríṣiríṣi oúnjẹ tí ó wà ní àyín tí ẹ̀ ń tà. Báwo ni ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà ó ṣe bákan tó fi kàn yín pẹ̀lú bí ẹ ṣe jẹ́ ọlọ́jà? Ó kàn wá gan gidi ni, torí pé gbogbo ọjà tá à ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wọ́n. Tá a bá dá ọjà lénìí, tá a bá rà ní iye kan, tó bá tún di ijọ́ 5 tàbí ijọ́ 8 tá a bá padà débẹ̀, kódà ó lè jẹ́ ijọ́ kejì wọ́n lò tí wọ́n sí tí ó sì sí tá a fẹ́ ṣe ju pé kára náà lọ. Ẹ ṣé, pẹ̀lú bí àwọn nǹkan ṣe wá wọ́n yìí, ọgbọ́n wo ni ẹ̀yin gan ta sí pẹ̀lú bí àwọn oníbàárà yín náà, torí wọ́n ní tí ó bá kán sí imú òní dé ẹnu, bí àwọn oníbàárà yín náà báwo ni ẹ ṣe ń kópa pẹ̀lú ara yín? Kò sí bá a ṣe ń ṣe ju pé sùúrù àtẹ̀gbẹ́ náà la fi bá wọn lò, torí pé nígbà tá a bá tajà fẹ́yàn ní 500 naira lẹ́yìn fún àpẹẹrẹ, tó bá padà dé lọ́la ta ló ti di 600, ṣẹ́ni tó rà lánàá ní 500 tó wá dé lẹ́nìí ta ló ti di 600, bóò ni kò ṣe ní fẹ́ di ìkùnsínú. Àwa náà ń jẹ́ kó yé wọn pé kán bá wa faradà, kò ń ṣe ẹjọ́ wa, táwa náà rà Ọ̀lẹ̀ ń tà. Ẹ ṣé, pẹ̀lú bí nǹkan ṣe rí yìí, báwo ni àwọn nǹkan ṣe ń gbéwó lérí nínú àwọn ọjà tí ẹ̀ ń tà bíi ìrẹsì, pàápàá jùlọ àwọn ohun jíjẹ mímu báyìí tí ẹ̀ ń rà? Lákọ̀ọ́kọ́ lórí ìrẹsì tẹ́ béèrè, nígbà tí èmi kọ́kọ́ fi ń ta ìrẹsì 90 naira là ń ta òbí owó rẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí a ti ń ta kóńgò rẹ̀ ní 2005 27. Ìwọ̀n níbòmíì ẹlòmíì tó bá jẹ́ bí ibi tí ò ń ṣe àrìnjà kó tó fowó mọ́tò gbé kó tó ṣe gbogbo ó lè máa ta bí 2009 3,000. A sì ń ra báàgì ẹ̀ ní 70,000 72. Bẹ́ẹ̀ ni kálukú bá ṣe ní lọ́wọ́ sí. Ọ̀nà ṣe ń tà á. Ẹ̀wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń ta ẹ̀wà ní 450, bẹ́ẹ̀ lọ 500, ṣùgbọ́n lásìkò yìí ẹ̀wà ti di 180, ó sì tún ní bó ṣe dá a sí. Irú ẹ̀wà olóyin ìyẹn ti di bí 2,000 àti bẹ́ẹ̀ lọ. Irú àpò ìlùbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan bíi 1,800 1,600 yẹn láyé ìgbà kan, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ báyìí àpò ìlùbọ́ ti di 200,000. 200,000 àpò ìlùbọ́. Àpò ìlùbọ́ ègbodò tẹ́ ń rà ní 1,000 kí lẹ pè tẹ́lẹ̀? 1,600 ní ayé ìgbà kan. Òun ló ti di 200,000 báyìí. Tọ́, pẹ̀lú gbogbo ẹ ṣe wá rí yìí tí ó ti dojú kejì, kí ni ìmọ̀ràn tí ẹ̀yin lè gba ìṣèjọba tó wà ní òde lọ́wọ́ báyìí? Ìmọ̀ràn tí mo lè bẹ̀ wọ́n ni pé kán dákun kán bá wa dín owó epo kù, torí gbogbo àwọn tá à ń rajà lọ́wọ́ wọn náà ohun tí wọ́n ń pariwo òun ni pé owó epo ti wọ́n. Àwa náà sì mọ̀ pé owó epo ti wọ́n, torí pé iye tá à ń gbé ẹrù tẹ́lẹ̀ tá à ń wọ mọ́tò tẹ́lẹ̀ nǹkan là ń wọ̀ lásìkò bí ìlọ́po 3 ní tá à ń wọ̀. Orí ọjà tá a bá sì rà náà òun ló máa ṣílé tó ló máa dífá fún tí à ń tà lọ́jà.
àwọn olóko náà tá sí ń barajà àwọn náà ń sọ̀rọ̀ complain pé owó tí àwọn fi ń ra nǹkan oko ó ti wọ́n. Mọ́tò táwọn fi ń kó wá sí ìgboro epo ló ń lò ó ti wọ́n. So a bẹ ìjọba kán dákun kán kọ́kọ́ bá wa rọ owó epo yìí wá sílẹ̀. Ṣé ẹ bá dárúkọ yín fún àwọn aráalé lẹ́ẹ̀kan sí i? Orúkọ mi ni ìyáàfin Adérọ̀gbà Ìyábọ̀ láti ìlú Òṣogbo ní ṣe Òkè Ìbàlẹ̀. ìyáàfin Adérọ̀gbà Ìyábọ̀ àwọn ni a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò báyìí tí wọ́n sì sọ oríṣiríṣi ohun tí wọ́n mọ̀ nípa bí ètò ọrọ̀ ajé ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìrẹsì lẹ́rí níwájú wa yìí, bákan náà ni a rí ẹ̀wà tí wọ́n sọ wípé ohun gbogbo ó ti gbówó lérí báyìí. Wíìtì náà ni ẹ̀ ń wò níwájú wa yìí tó fi mọ́ dáwà. Ẹ rí i pé oúnjẹ òun ni àwọn bá tò tí wọ́n bá ń ṣe òògùn papọ̀. Á tún máa mú wá fún yín bí ó bá tún ṣe ń lọ lórí ìkànnì àrólé bàbá 1010 TV. Ẹ ṣé.